ó dojú ẹ̀ ẹgbẹ́ adc fọ́ sí mẹ́ta: àtìkù, levin mark, peter obi, àrẹgbẹ́, el-rufai. Gbogbo wọn ló jẹ̀bi pẹ̀lú àlàyé o. tí wọ́n bá ń pe àwọn kan ní agbénigbóni tàbí agbénikọluni aláǹgbá orí èṣù, àwọn olóṣèlú ni wọ́n ń pè bẹ́ẹ̀ o. Pàápàá àwọn olóṣèlú ti nàìjíríà yìí, ohun tí àwọn amòye máa ń sọ nìyẹn. ẹni tí ọ̀rọ̀ kò bá sì yé kó wòye ọ̀rọ̀ inú ẹgbẹ́ òṣèlú adc tó ń lọ lọ́wọ́ yìí, tọ́n yóò mọ ohun tí wọ́n ń pè ní agbénikọluni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn ẹgbẹ́ òṣèlú yìí àti àwọn aṣáájú wọn tí wọ́n sì kórìíra ohun tó ń lọ nínú ìjọba àwọn apc yìí, àwọn kì í dúró gbọ́ àlàyé tàbí kí wọ́n wádìí ọ̀rọ̀ wo. ìjà, èpè, asọ̀ burúkú ni wọ́n fi ń ṣe tẹnikẹ́ni tó bá ṣèèṣì sọ pé àwọn aṣáájú adc ṣe ohun tí kò dáa. bẹ́ẹ̀ nítorí pé àwọn náà kò wádìí ọ̀rọ̀, wọn kò mọ ohun tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni wọ́n ṣe máa ń múra láti jà nígbà gbogbo. àti pẹ̀lú ohunkóhun tí àwọn olóṣèlú tẹ́nìkan bá fẹ́ràn bá sọ, tọ̀hún ò ní yẹ ọ̀rọ̀ tí olóṣèlú náà sọ wò, yóò gbà á bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ olóṣèlú lè mọ̀ọ́mọ̀ kó máa parọ́ fún un, kó máa fi òwú lẹ kọ́bọ̀ lójú, kó sì máa sọ ohun tí yóò mú inú àwọn tó ń tẹ̀lé e dùn, tí yóò sì jẹ́ kí wọ́n kórìíra ẹni tó bá lòdì sí wọn tàbí ẹnikẹ́ni tí wọ́n bá rí bíi alátakò. àwọn èèyàn kan tún jáde lánàá òde ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù kẹrin 2026. wọ́n ní àwọn gangan ní adc. wọ́n ní kì í ṣe àwọn david mark tàbí nafiu balagombe. wọ́n ní àwọn gangan làwọn ní ẹgbẹ́ àwọn. àwọn èèyàn náà ní àwọn ní alága ẹgbẹ́ adc ní ìpínlẹ̀ gbogbo ní nàìjíríà, àti pé kò sẹ́lòmíì tó lẹ́gbẹ́ náà bí kò ṣe àwọn, pé àwọn ò mọ gòǹbè rí, àti pé àwọn david mark dé lójijì wọ́n wá já ẹgbẹ́ náà gbà lọ́wọ́ àwọn ni. wọ́n ní àti ilé àtoko bí ẹgbẹ́ àwọn ní adc. wọ́n ní david mark kò lẹ́nu níbẹ̀. àwọn ti jáde padà báyìí láti wá gba ẹgbẹ́ àwọn, nítorí pé eléyìí tún ṣẹlẹ̀ yìí, àwọn tí wọ́n jáde wá láti túbọ̀ kan pósí ẹgbẹ́ adc ni. àwọn èèyàn kò wádìí ohun tó ṣẹlẹ̀ mọ́ àti irú ẹni tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ bí wọ́n bá wádìí ọ̀rọ̀ náà yóò yé wọn jù báyìí lọ. ṣùgbọ́n wọn kò lè wádìí nítorí alukoro ẹgbẹ́ adc bọ́lájí abdullahi ti sáré jáde. ó ní káwọn èèyàn má dá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ síta yìí lóhùn, pé àwọn ẹgbẹ́ òṣèlú apc ló gbé wọn jáde o. àwọn ni wọ́n tún ní kí àwọn yẹn náà bọ́ síta láti wá tako àwọn. ohun tí gbogbo àwọn tí wọ́n fẹ́ràn wọn gbọ́ rèé, tí wọ́n sì ti yá sáré gbà bẹ́ẹ̀ pé kò sí kinní kan nídìí ọ̀rọ̀ náà ju àwọn apc lọ. ìṣòro tó wà nídìí ọ̀rọ̀ yìí ni pé bí èèyàn bá dá bọ́lájí abdullahi pàápàá jókòó tó bá bi í léèrè pé kí ni ẹgbẹ́ adc, ọ̀rọ̀ tí yóò sáré sọ náà ni pé ẹgbẹ́ àwọn ni, àmọ́ kò ní lè ṣàlàyé gidi lórí bí ẹgbẹ́ náà ṣe di tiwọn àti bí ẹgbẹ́ adc ṣe jẹ́ gan-an, níbi tí wàhálà sì ti wà nìyẹn. ọ̀rọ̀ àwọn aṣáájú adc ó dàbí ọ̀rọ̀ ọkùnrin oníkòkó kan tó wà lábúlé tó níyàwó arẹwà, tí ọmọkùnrin kan wá sábúlé náà láti kí àwọn òbí tiẹ̀ níbẹ̀. òun gbé mọ́tò wá, ló bá ríyàwó bàbá oníkòkó, ló bá a sọ̀rọ̀, nìyẹn bá gbà fún un, ló bá gbéyàwó oníkòkó lọ. bàbá náà bínú, pàápàá nígbà tí wọ́n ní mọ́tò tí ọmọkùnrin náà gbé wá ló jẹ́ kí ìyàwó ẹ̀ tẹ̀lé lọ. ìbínú ọ̀rọ̀ yìí ni bàbá fi sáré kó gbogbo owó kòkó tó ti fi bí ọdún mẹ́wàá tù jọ, ló bá kọrí sẹ́kọ̀ọ́, ó fẹ́ ra mọ́tò tó ju tọmọ náà lọ. níbi tí wọ́n ti ń wá mọ́tò tuntun, owó ìyẹn wọ́n, làwọn kan bá ní kó bọ̀ lọ́dọ̀ àwọn onítòkúnbọ̀, ni wọ́n bá ta mọ́tò fún. bó ti délé ni gbogbo èèyàn ń pariwo pé olówó ju olówó lọ, bàbá oníkòkó kì í ṣẹgbẹ́ ọmọdé olówó, ni wọ́n bá gbé bàbá sókè ló bá ń jó. àmọ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé làwọn ọlọ́pàá dé, tí wọ́n kì bàbá oníkòkó mọ́lẹ̀. wọ́n ní mọ́tò tó rà wọ́n jí i gbé ni, wọn ò sì sọ pé kò mọ̀ nípa ẹ̀. wọ́n ní wọ́n jọ jí i gbé ni, àwọn bọ́ẹ̀sì ẹ̀ tó ń bá a wá ọjà olè ló gbé ìwà fún un. bàbá oníkòkó kò ní sùúrù ni, ìwà ń wára pé wọ́n gbà ìyàwó ẹ̀ lọ́ọ́ fi ra mọ́tò ọ̀ràn, lówó kòkó ọdún mẹ́wàá bá wọgbó. bàbá dèrò ẹ̀wọ̀n, bẹ́ẹ̀ níyàwó tó sá lọ kò padà mọ́ o. ta ni ká máa wá dá lẹ́bi? ṣé ọkọ ìyàwó tuntun tó ń rẹ́rìn-ín nígbà tó gbóhun tó ṣẹlẹ̀ sí bàbá ni,
àbí àwọn tó ta ọjà olè fún bàbá, àbí bàbá oníkòkó fúnra ẹ̀ tó sáré lọ sọ́jà nítorí ìtara tí kò wádìí ohun tó fẹ́ rà àtàwọn tó ní tó fi kówó lé e. Bó ṣe rí fún Àtíkù Abubakar àti Nasiru El-Rufai, àwọn méjì tí wọ́n mọ ìtàn bí ẹgbẹ́ ADC ṣe di tiwọn ju àwọn tó kù wọn lọ nìyẹn. Kò sẹ́ni tó lè sọ ìtàn àjọṣepọ̀ ADC yìí ju àwọn méjì yìí lọ, torí àwọn níbẹ̀rẹ̀. Àwọn tó kù ṣẹ̀ṣẹ̀ lọ bá wọn nígbà tí wọ́n fẹ́ fẹnu ọ̀rọ̀ jóná ni. Kódà àwọn ò mọ ohun tó ti ré kọjá lọ. Àtíkù àti El-Rufai, àwọn ni wọ́n lajú wọn sílẹ̀. Àwọn ni wọ́n lọ wọ́ David Mark jáde níbi tí ìjì ayé há òun mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n sì fa Ràúfù Arẹ́gbẹ́ṣọlá wọlé lẹ́yìn tí wọ́n ti parí ètò wọn. Ń làwọn èèyàn ṣe ń sọ pé Àtíkù ló lẹgbẹ́ ẹ̀ níbẹ̀rẹ̀ àjọṣe yìí. Ṣùgbọ́n irú ẹgbẹ́ wo ni Àtíkù àti El-Rufai rà? Ẹgbẹ́ wo ni ADC? Ohun tí àwọn èèyàn náà kò rántí béèrè dáadáa nìyẹn. Owó wà lọ́wọ́ wọn, wọ́n sì rí ohun tó wù wọ́n, wọ́n kó owó wọn lé ni. Ẹnìkan nínú àwọn oníjà yìí ní owó tí wọ́n fi ra ẹgbẹ́ yìí bíi bílíọ̀nù 2 náírà ni, àti pé nígbà tí owó náà kò kárí àwọn olóyè ẹgbẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ ní wàhálà dé. Bóyá òótọ́ leléyìí bí irọ́, kò sẹ́ni tó mọ̀, àmọ́ ohun tó dájú ni pé gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn tí wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀, wọn yóò wá gbogbo ọ̀nà láti gba owó gidi kí wọ́n tó gbé ẹgbẹ́ kalẹ̀ fáwọn Àtíkù. Ìyẹn ò ní wá ń wí nínú. Ṣùgbọ́n kí ló wá fa ìjà lẹ́yìn ìyẹn? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti ta ẹgbẹ́ tán tí wọ́n sì ti rà á? Èyí nìdí abájọ. Kì í ṣe pé ìjà ADC ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o. Rárá, kì í ṣe nígbà tí àwọn Àtíkù, David Mark, Arẹ́gbẹ́, Òbí àti àwọn tó kù wọn wọnú ẹgbẹ́ náà ní wàhálà ADC ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìjà ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ ni. Ìjà yìí làwọn Àtíkù kò mọ̀ tàbí kí wọ́n wádìí tí wọ́n fi rárí sí i. Ìyẹn ló ṣe jẹ́ kí èèyàn tó dárúkọ APC tàbí INEC sínú ọ̀rọ̀ yìí àfi kó rò ó dáadáa. Ìdí ni pé kì í ṣe Joash Àmúpìtàn olórí INEC yìí tó dé ni ADC fi ń ja ìjà wọn o. Bẹ́ẹ̀ ni nígbà tí wọn kò tí ì jẹ́ kinní kan tí APC pàpà kò tí ì rójú ara ẹ̀ tán ní ìjà tí ń lọ láàrin wọn. Àmọ́ ní àsìkò ìdìbò 2022 sí 2023 ní wàhálà búrẹ́kẹ́ nínú ẹgbẹ́ ADC. Ọkùnrin kan wà tó ń jẹ́ Ráfù Nwosu, ìyẹn ẹni tí àwọn Àtíkù ra ẹgbẹ́ yìí lọ́wọ́ ẹ̀. Òun pẹ̀lú àwọn kan ni wọ́n jọ dá ẹgbẹ́ náà sílẹ̀ ní 2005. Àmọ́ láti ìgbà tí wọ́n ti dá ẹgbẹ́ náà sílẹ̀ ní 2005 yìí, Nwosu ló ń ṣe alága ẹgbẹ́ náà. Báwo ni ẹnìkan yóò ṣe máa ṣe alága ẹgbẹ́ òṣèlú kan títí di ọdún 17? Ìbéèrè tó jáde ní 2022 nìyẹn. Ohun tó sì bẹ̀rẹ̀ ìjà wọn gan nìyẹn. Ohun tó ṣe jẹ́ kí ìbéèrè náà jáde ni pé gbogbo àsìkò ìdìbò ni Nwosu máa ń wá ẹnìkan jáde pé kó wá du ipò ààrẹ lórúkọ ADC yìí. Àwọn tí wọ́n bá jákulẹ̀ nínú ẹgbẹ́ gidi tàbí tí wọ́n bá mọ àwọn tí wọ́n lè gbowó lọ́wọ́ wọn ni wọ́n máa ń sáré wá sínú ADC. Nwosu yóò sì ti máa dúró dè wọ́n lẹ́yìn tí wọ́n bá ti gba ọ̀pọ̀lọpọ̀ owó láti fi ṣètò. Tí ẹni náà bá dupò tí kò wọlé, yóò bá tirẹ̀ lọ, yóò fi ADC sílẹ̀ fún Nwosu. Bí wọ́n ti ń bá kinní náà bọ̀ nìyẹn. Yóò sì yààyàn lẹ́nu pé Páàtì Tómì, pòfẹ́sọ̀ ọ̀mọ̀wé ńlá ni ló dupò ààrẹ lórúkọ ADC yìí ní 2007. Lóòótọ́ ni Nwosu máa ń pariwo ní gbogbo ọdún, ìyẹn ní gbogbo ọdún ìdìbò, pé àwọn yóò bá ìjọba tó bá wà lórí oyè náà tán bí owó. Ìjọba ẹgbẹ́ òun yóò sì lọ sí Aso Rock, níbẹ̀ làwọn yóò ti máa ṣèjọba. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ ètò náà mọ̀ pé jẹun lásán lọkùnrin náà àtàwọn tí lè ń fi ẹgbẹ́ òṣèlú náà ṣe. Nígbà tó wá di àsìkò ìdìbò ọdún 2022, ọmọ ọkùnrin olówó tí òun náà jẹ́ lọ́ọ̀yà tó sì ti káàkiri, Dumebikachukwu, jáde pé òun fẹ́ du ipò ààrẹ. Nítorí pé orúkọ Ọbásanjọ́ ni wọ́n ń dá sí ẹgbẹ́ náà láti ìbẹ̀rẹ̀, ọkùnrin yìí wá Ọbásanjọ́ lọ, ó sì ṣàlàyé pé òun fẹ́ du ipò ààrẹ. Ọbásanjọ́ wá kì í nílọ̀, ó ní tó bá fẹ́ du ipò ààrẹ o, kó rí i pé àwọn tún ẹgbẹ́ náà ṣe dáadáa, bí wọn ò bá tún un ṣe kó má dárí sí i. Ohun tó jẹ́ kí wọ́n fi ọjọ́ ìpàdé gbogbogbò ẹgbẹ́ ADC sí ọjọ́ 8 oṣù kẹfà ọdún 2022 nìyẹn. Nítorí kí wọ́n lè fi òkò kan pa ẹyẹ méjì, wọ́n ní wọn yóò ṣètò ìdìbò àwọn olóyè ẹgbẹ́ tuntun,
wọn yóò sì yan ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. ṣùgbọ́n nítorí pé Ráàfù Nwosu ló sì fẹ́ máa ṣe alága ẹgbẹ́ náà lọ lẹ́yìn ọdún 17 tó sì ti gbọ́ pé àwọn olóyè ẹgbẹ́ tó kù ní àwọn ò ní fi kún sáà tóun ti lò, ó dọ́gbọ́n yí ètò ọjọ́ náà padà. Kàkà kí wọ́n ṣètò ìdìbò àwọn olóyè, wọ́n kàn yan Dùmẹ̀bí nìkan bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn ni. Nítorí ohun tí Dùmẹ̀bí yìí ti gbọ́ àti ìwà tí Nwosu bẹ̀rẹ̀ sí hù lẹ́yìn tí wọ́n fà á kalẹ̀ tán, ó bẹ̀rẹ̀ sí jàǹpátá láti rí i pé wọ́n ṣètò ìdìbò gbogbogbò láti yan àwọn olóyè tuntun, nítorí òun fúnra ẹ̀ ti gbọ́ pé wọ́n ń fẹ́ ta ẹgbẹ́ náà fún bóyá PDP tàbí APC tàbí Labour, tí wọn yóò fi ní kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ dìbò fún ẹgbẹ́ tí wọ́n bá mú, tí ẹni tí wọ́n fà kalẹ̀ láti du ipò ààrẹ yóò sì jáde tí yóò sọ pé òun kò ṣe mọ́. Kàkà bẹ́ẹ̀, òun juwọ́júsẹ̀ fún Lágbájá ọmọ Lámọrin. Dùmẹ̀bí àti àwọn olóyè ẹgbẹ́ tó kù bẹ̀rẹ̀ sí sọ pé kí Nwosu pèpàdé kí àwọn yan àwọn olóyè ẹgbẹ́ tuntun, pé ìpàdé gbogbogbò nìkan làwọn fi lè ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n Nwosu takú, ó lóun ò pèpàdé kankan. Àmọ́ ọ̀pọ̀ àwọn olóyè ẹgbẹ́ àti àwọn ẹlẹ́gàá ẹgbẹ́ ní ìpínlẹ̀ gbogbo ni wọ́n ń sọ pé èyí tí Nwosu ti ṣe yìí náà tó kó jẹ́ kí ẹlòmíín ṣe alága ẹgbẹ́ yìí, àmọ́ ọkùnrin náà lòun kò lọ o. Nígbà tó sì ń di pé ọ̀rọ̀ náà fẹ́ di wàhálà, torí pé wàhálà Dùmẹ̀bí tí wọ́n ti mú gẹ́gẹ́ bí ẹni tí yóò du ipò ààrẹ ń pọ̀, ó ní òun yọ ọkùnrin náà kúrò nínú ẹgbẹ́ àwọn. Ìyẹn ni wípé ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2022, Nwosu lé Dùmẹ̀bí tí wọ́n yàn pé kó dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn dànù pẹ̀lú àwọn olóṣèlú ẹgbẹ́ wọn kan, ìyẹn àwọn olóyè inú ẹgbẹ́ náà, pàápàá ọkùnrin kan tí wọ́n ń pè ní Kingsley Tèmítọ́pẹ́ Ọ̀gà láti Kogi. Ẹni tó kọ̀wé náà lórúkọ Nwosu tó ní níbi ìpàdé pàjáwìrì àwọn aláṣẹ ẹgbẹ́ ADC kan làwọn ti ṣe ní Bámidélé Àjàdí, igbákejì alága ẹgbẹ́ náà lórí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ tòṣèlú. ṣùgbọ́n lọ́jọ́ kejì tí àwọn ṣe tiwọn yìí, gbogbo àwọn alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ gbogbo pèpàdé, wọ́n sì mú olórí àwọn bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ ADC, ìyẹn olórí Board of Trustees BOT, Senator Patricia Akwachiki, wọ́n fi ṣe alága ìpàdé wọn, ìyẹn ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2022 yìí ni. Ìdí sì ni pé ohun tí òfin ẹgbẹ́ ADC fúnra wọn wí ni pé nígbà tí kò bá ti sí alága lórí ìjókòó tàbí tí àsìkò alága ẹgbẹ́ bá ti tó, ní àsìkò tó yẹ kó lò nípò, alága ìgbìmọ̀ BOT yìí ni yóò máa ṣe adelé alága ẹgbẹ́ òṣèlú náà lọ títí tí wọn yóò fi yan alága tuntun. Níbi ìpàdé yìí ni wọ́n ti sọ pé Nwosu kò lẹ́tọ̀ọ́ láti yọ ẹnikẹ́ni kúrò nínú ẹgbẹ́ ADC nítorí sáà tiẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà ti kọjá ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2022, kò wá lè di inú oṣù kẹsàn-án kó ní òun lé ẹnikẹ́ni kúrò nínú ẹgbẹ́ ọ̀hún. Ní ọjọ́ yìí náà gan-an ni wọ́n gbé ìgbìmọ̀ aṣàkóso ẹgbẹ́ ADC dìde, tí wọ́n sì fi Patricia Akwachiki ṣe adelé alága. Gbogbo àwọn alága ẹgbẹ́ òṣèlú ADC ní àwọn ìpínlẹ̀ gbogbo ni wọ́n pé síbẹ̀. Àwọn alága tí wọ́n pé síbẹ̀ lọ́jọ́ náà, àwọn náà ni wọ́n wá ní àná yìí tí wọ́n ní àwọn làwọn lẹgbẹ́ yẹn o, tí Bọ́lájí Abdullahi wá ní APC ni wọ́n ń ṣiṣẹ́ fún. Àwọn alága yìí ti ń darí ẹgbẹ́ náà láti inú oṣù kẹsàn-án ọdún 2022 ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò rọrùn bẹ́ẹ̀, nítorí nígbà tí Nwosu rí pé ọ̀rọ̀ ti dà báyìí, òun náà sáré kó àwọn kan tí wọ́n dúró tì nínú àwọn olóyè ẹgbẹ́ náà jọ. Wọ́n sì lọ sí Yunifásitì Ahmadu Bello ní Zaria ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2022. Àwọn náà ní àwọn ṣèpàdé tàwọn, àwọn ni wọ́n sì sọ wípé kí Nwosu sì máa ṣe alága ẹgbẹ́ náà lọ. Bí wọ́n sì ti jọ ń fa kinní náà mọ́ ara wọn lọ́wọ́ rèé kó tó di pé adájọ́ Ìyàpò dájọ́ ní 20 oṣù kejìlá ọdún 2020 náà pé kò sí nǹkan kan tó ń jẹ́ra Nwosu gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ADC mọ́, pé Patricia Akwachiki òun ni kó máa ṣe alága. Adájọ́ Ìyàpò ní ọ̀gbẹ́ni Ráàfù Nwosu ti ṣetán gẹ́gẹ́ bí alága ẹgbẹ́, ó ti ṣetán bí alága ẹgbẹ́ ADC láti ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2022, pé nítorí bẹ́ẹ̀ kò sí ohun tó jọ mọ́, kò sì lè máa pe ara ẹ̀ ní alága ẹgbẹ́ ADC níbì kankan.
yàtọ̀ sí èyí, nígbà tí Nwosu ń lo agbára ẹ̀ lẹ́yìn tí sáà ẹ̀ ti parí yìí tó ní òun yọ Kingsley Tèmítọ́pẹ́ Ọ̀gá kúrò nínú ẹgbẹ́ náà, Ọ̀gá lọ sí ilé ẹjọ́, wọ́n sì fa ọ̀rọ̀ náà títí dé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn níbi tí wọ́n ti dájọ́ pé Nwosu kò lè yọ Ọ̀gá nínú ẹgbẹ́ náà pé sáà ẹ̀ ti lọ. Ọ̀gá tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dájọ́ pé òun ni ojúlówó alága ẹgbẹ́ ADC ní Kogi. Òun náà ni àwọn tí wọ́n jáde lánàá fà kalẹ̀ gẹ́gẹ́ bí adelé alága wọn. Sábúkẹ́ẹ̀tì ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wà lọ́wọ́ òun, èyí tó fi hàn pé ojúlówó ọmọ ẹgbẹ́ tó ti fẹ̀yìn Ralph Nwosu janlẹ̀ nígbà kan ni, ìyẹn láti 2022. Gbogbo eléyìí làwọn tí wọ́n ra ẹgbẹ́ ní 2025 kò wádìí tí wọ́n fi rọ́ sí ọjà òkùnkùn gbáà ni wọ́n rà. Àmọ́ bí wọ́n bá ń pe Ralph Nwosu ní oníjìbìtì, kò sí orúkọ tí wọn yóò pe Bàlágòǹbè ju ògbólógbòó oníjìbìtì lọ. Ìdí ni pé nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, orúkọ Bàlágòǹbè kò tiẹ̀ yọ níbì kankan. Níbi ìpàdé awúrúju èyí tí wọ́n ṣe ní Kaduna, ìyẹn ní Yunifásitì Ahmadu Bello ní Zaria, ibẹ̀ ni àwọn Nwosu ti mú Gòǹbè tí wọ́n ní kó máa ṣe adelé alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ tó ti wá, ìyẹn ìpínlẹ̀ Gòǹbè. Nítorí bẹ́ẹ̀, Gòǹbè kò lẹ́nu rárá nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, òun kàn fẹ́ gbá gbogbo àwọn tó kù nígbàkúgbà ni. Ohun tí àwọn olólùfẹ́ ADC gbọ́dọ̀ mọ̀ rèé, ohun tí àwọn tí wọ́n ra ẹgbẹ́ náà lọ́wọ́ Nwosu gbọ́dọ̀ mọ̀ náà nìyẹn, kí wọ́n mọ̀ pé láti orí ni ẹja ti bàjẹ́ wá. Ìgbà tí wọ́n ti fẹ́ ra ẹgbẹ́ náà ni wọn kò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí tó yẹ, ìyẹn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí táwọn olóyìnbó ń pè ní due diligence. Ọjà inú gòsìlò ni wọ́n tà fún wọn. Níbi tí ọ̀rọ̀ dé yìí, kò sí ohun tí ADC yóò ṣe àfi kí wọ́n tètè sá lọ sínú ẹgbẹ́ míì, ìyẹn ẹgbẹ́ tuntun tí wọ́n fẹ́ lọ yìí. Bí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run má jẹ́ kí gbogbo ọ̀rọ̀ náà di òfo mọ́ wọn lọ́wọ́ o. Ọláyíwọlá Alága ló ń ṣe àtúpalẹ̀ ìtàn ADC fúnra ẹ̀ nítorí wàhálà tó wà yìí láti ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.